الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ọpẹ́ wa tọ́ sí atọrọ àlékún káàtì gẹ̀ fún ànábì wa Muhammad Ọlọ́run wọlá tóbi ọlá rẹ̀ mọ́sá yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ìbádà Ọlọ́run yóò ṣe kó ń gẹ̀ yọ́nú Ọlọ́run. Akí gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin mùsùlùmá lóbìnrin gbogbo ìbádà Ọlọ́run mọ́sá gbà fún wa. n ta fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nìí òun náà ni sakatul fitri wasalatul aidi saka ìtúnu àwẹ̀ àti ìrun ìdí. Àkọ́kọ́ náà tabawo saka ìtúnu àwẹ̀ yìí Ọlọ́run bá gbé kalẹ̀ fún àwa mùsùlùmí bákan náà ní ìlànà Islam àti máa gbé Ọlọ́run bá tóbi ní ọjọ́ ìdí bákan náà àti ìrun ìdí tá a máa kí. Bàbá wo ìtọ́ka rẹ̀ lórí sakatul fitri saka ìtúnu àwẹ̀ wọ́n ní ọmọ Umar tí wọ́n gbà wá lọ́dọ̀ ọmọ Umar ọlọ́mọsà bá yọ́nú sí ọmọ Umar sọ báyìí pé farada Rasulullah sallallahu alaihi wasallam sakatul fitri wọ́n ní anabi wa Muhammad ló ṣe sakatul fitri saka ìtúnu àwẹ̀ anabi ló ṣe ní ọ̀ranyàn nínú Ramadan alanas fún àwọn èèyàn anabi ní sa'an min tamri káyọ sáì kan nínú tamuri dàbídùn kí ní jẹ́ sáì kan òun náà ní ọwọ́ mẹ́rin múdù mẹ́rin tí ṣe sáì kan àbí sa'an min sha'iri àbí sáì kan nínú sha'iri inú sha'iri ni pé ọkà bàbà ni o ọkà ẹyọ ni o yangan ni o ráìsì ni o mẹ́wàá ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà Ànábì ní ala kulli hurri fún gbogbo ọmọlúàbí àbí ẹrú ọkùnrin àti obìnrin náà àwọn mùsùlùmí. Àdìsí yìí ó jẹ́ àdìsí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣe sakatul fitri ó ṣe ní ọ̀ranyàn fún wa. Wọ́n wá ní kí ni ẹ̀kọ́ tó wà níbi ìmáyọ sakatul fitri. Ara ẹ̀kọ́ tó wà ń bẹ̀ àkọ́kọ́ ni pé láti fi fọ aláwẹ̀ mọ́ gbogbo àwẹ̀ tá a gbà gbogbo àwọn tó kó sínú àwẹ̀ ni bóyá sọkúsọ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ayẹ tó kó sínú àwẹ̀ tí wọ́n bá yọ sakatul fitri Ọlọ́run fi fọ ọmọ fún un. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé láti sakatul fitri láti fi ran àwọn tálákà àwọn atẹ́wọ́gbọ́ rẹ láti fi ran àwọn lọ́wọ́ ìyẹn ni pé ní ẹni tó jẹ́ pé náà kù díẹ̀ káàtó kó lè rún jẹjẹ kí inú rẹ̀ ó lè dùn ní ọjọ́ ìdí ní ọjọ́ ọdún ó wà lára hikima tá a fi gbé sakatul fitri kalẹ̀. májẹ̀mú ṣùrùtù tá a fi yọ sakatul fitri ara májẹ̀mú rẹ̀ òun náà ni pé ní ẹni tí ó bá yọ sakatul fitri kó jẹ́ mùsùlùmí ìyẹn ni pé alislam kíyẹn jẹ́ mùsùlùmí ẹni tí ò bá jẹ́ mùsùlùmí sakatul fitri ò jọ̀ràn yẹn fún un kódà bó bá ṣe pé ní àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ tó yẹ pé ní àwọn tó gbà sọ́dọ̀ ọmọ mùsùlùmí ni wọ́n àmúwọn ṣe mùsùlùmí bóyá ọmọ rẹ̀ tó gbà sọ́dọ̀ àwọn tó jábúrò rẹ̀ mùsùlùmí ni wọ́n lókùnbà tó yẹ ti ṣe mùsùlùmí sakatul fitri ò jọ̀ràn yẹn fún un pé kó yọ fún wọn. Ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú rẹ̀ ni pé kéèyàn lágbára àti lè yọ ẹni tí ò bá lágbára tó yẹ pé ní tí wọ́n bá lọ jẹ gbèsè tó yẹ pé ní gbèsè ó wàá di nǹkan sí wọn lọ́rùn kàn wá wùlẹ̀ jẹ gbèsè tó yẹ pé àwọn náà ò ní tí wọ́n ó jẹ níjọ́ ìdí irú wọn bẹ́ẹ̀ náà ló yẹ ká yọ sakatul fitri fún irú wọn bẹ́ẹ̀ kò sí dandan kí wọ́n yọ sakatul fitri. Bákan náà ẹni tó jẹ́ ọmọlúàbí ìní máa yọ sakatul fitri a ti mọ̀ pé kò kú sí ẹrú mọ́ àmọ́ ẹni tó jẹ́ ọmọlúàbí ló yẹ kó yọ sakatul fitri bó láti wá yọ ẹni tó jẹ́ baálé tí ó bá yọ sakatul fitri náà yóò yọ tara rẹ̀ yóò yọ tàwọn ọmọ yóò yọ tàwọn ìyàwó ẹ̀rí kódà àwọn gbogbo àwọn tó wà lọ́dọ̀ àwọn tó yẹ kó lòun ní náwó lé wọn lérí yóò yọ sakatul fitri fún wọn. Wọ́n wá ní ẹni tó jẹ́ pé jẹ̀nìn oyún tó wà nínú ńkọ́ wọ́n ní rárá oyún tó wà nínú tá àti ìbí títí jọ ìdí sẹ̀rí ò ní ká yọ sakatul fitri fún torí pé ńgbà tá àti ìbí sáyé àmọ́ tí yẹn bá wúyàn tí yẹn bá yọ kò sí láì fi bẹ́ẹ̀ àmọ́ àwọn tó ti wà láàyè ni wọ́n ní ká yọ sakatul fitri fún tọ́ bó láti wá yọ sakatul fitri náà a ti sọ fún wa wípé níta máa fi yọ ráìsì ni ẹ̀wà ni gààrí ni wíìtì ni alikama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oúnjẹ tó bá pọ̀ nínú ìlú
tó yẹ pé a máa jẹ ẹ̀rí àbíyẹn gan àbí ọkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tá a máa fi yọ ọ́ nì bó la ṣe wá yọ òun náà ni pé sáàyì kan ìyẹn ni pé múdù mẹ́rin onítẹ̀rí kan múdù mẹ́rin òun náà lè rí kan ẹ̀rí múdù mẹ́rin àbí téèyàn bá rí múdù ọwọ́ mẹ́rin ni ó máa jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan ìbá ṣe yọ ní eléyìí gbàù là á yọ a gbọ́dọ̀ yọ sàkátùlì fitiri wọ́n ní ìgbà tí ó bá ti di pé ìdìlì fitiri ọdún tó bá ti kú ọ̀la ká ti bẹ̀rẹ̀ sí yọ àti àárọ̀ ọjọ́ ọdún kó tó di pé ní a lọ sí ìdì tó bá yọ ká tó lọ sí ìdì òun ló ń jẹ́ sàkátùlì fitiri fún tíyàn bá yọ lẹ́yìn ìdì sàrà ní jẹ́ kì í sàkátùlì fitiri mà nípa pé ìjà lè fowó yọ àwọn àfa lọ síbi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n lọ síbi pé ní àwọn nǹkan ẹyọ ìkókò làdẹ́bìnrin ká fi yọ tó bá wá ṣe pé tọ̀ bíyàn bọ́ wá rí pé bóyá ẹni yìí ẹja kó fi kó tètè rí nǹkan àwọn ní kò síláì fún mi àmọ́ mi tọ́pọ̀lọpọ̀ àfa lọ ni pé àwọn nǹkan ẹyọ nǹkan tá a máa jẹ òun ni ká fi yọ eléyìí jẹ́ sàkátùlì fitiri nípa ti sàlátùl ìdì ìrun ìdì tá a máa kí ìlànà Ọlọ́run ọba ni tọ́nà ọba gbé kalẹ̀ fún àwa mùsùlùmí wọ́n ní tá a bá wò bí ìdì náà ṣe wá ìrun ọdún tá a máa kí agbọ́dọ̀ Anas Ọlọ́run má sábà yọ́nú sí wọ́n ló ní Ànábì wa Muhammad síkà tó la ń bẹ fún Ànábì wá sílùú Madina nígbà tí Ànábì dé ìlú Madina ọjọ́ méjì ń bẹ táwọn ará Madina máa fi ṣeré Ànábì wá sọ fún àwọn ará Madina pé Ọlọ́run ti jàrọ̀ fún ẹ̀yin ará Madina ọjọ́ méjì dípò ọjọ́ tẹ̀ máa fi ṣeré kí ni ọjọ́ méjì náà òun náà ni yawma Eidil Fitri wa Eidil Adha ọdún ìtúnu àwẹ̀ àtọdún iléyá ó fẹ́ pé ní àṣẹ ọdún táwa mùsùlùmí ọdún àwa mùsùlùmí tí ń jọ́dún wa nínú Islam òun náà ni ọdún méjèèjì Eidil Fitri ọdún ìtúnu àwẹ̀ àtọdún iléyá ọdún kẹta dáàmà ìpọ́dún òun náà níjọ́ jímà gbogbo ọdún yòókù gbogbo ọdún tí máa ń bá a láyé Ọlọ́run kí tí wọ́n máa dá a bẹ́ẹ̀ àmọ́ ká mọ̀ wípé ní ọdún àwa mùsùlùmí ọdún méjì náà ni Eidil Fitri wa Eidil Adha ọdún ìtúnu àwẹ̀ àtọdún iléyá tọ́ì ní ọdún yìí kí wọ́n á ní ká ṣe bẹ́ẹ̀ àwọn ẹni ẹ̀ mẹ́jà gbàgbé ni pé gbogbo àwa tó yẹ pé nígbà tá a gbà ọ̀rọ̀ Ramadan Ọlọ́run ti ṣàfọ̀mọ́ wa àti dàbí ọmọ tuntun tí ò lẹ́sẹ̀ ẹ̀rí kó mọ̀ wá jẹ́ pé níjọ́ ọdún àbígbà tọdún parí ìgbà tá a ṣe níjọ́ tó yẹn ṣe yìí pé gbogbo nǹkan tọ́lọ́run ti ní a máa wò tẹ́lẹ̀ ẹ̀rí kan ẹ̀kọ́ bíi obìnrin olóbìnrin ọmọ fọkọ wọn lọ́rùn ẹ̀rí ẹ máa gbára yín lájí ẹ máa ṣe kíní gbogbo pa àwẹ̀ ní òjá ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ìgbà táwọn sì ti lọ ní sí ìwọ tọ́lọ́run ti fọ̀ mọ́ Allahu Akbar ìgbà tọ́lọ́run fọ̀ ọmọ ó sì wá jẹ́ pé lọ tó wá gbé eré ẹ̀sẹ̀ náà kó dáa gbogbo tá a jìnnà sí tẹ́lẹ̀ a gbọ́dọ̀ jìnnà sí ni ká má débẹ̀ mọ́ rárá ẹ̀rí ní ọjọ́ ìdí ká sì jẹun tó mọ́ ká jẹun tó dáa gẹ́gẹ́ bọ́lá ọba sì máa sọ fún wa pé ya ayyuha alladhina amanu la tuharrimu tayyibati ma ahalla Allahu lakum wa la ta'tadu inna Allaha la yuhibbul mu'tadin Ọlọ́run pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹ má ṣe léèwọ̀ nǹkan tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ má ṣe léèwọ̀ fúnra yín ẹ sì má gbàgbére ẹ̀rí ẹ má jàjẹ jù ntọ́lọ́ sì ni a má jẹ ẹ má dé bẹ́ẹ̀ ẹ̀rí gbogbo nǹkan tọ́lọ́ ni a má ṣe ẹ má ṣe é gbogbo tẹ́ ti pàtì tẹ́lẹ̀ Ọlọ́run ni ẹ má gbàgbére ìyẹn ni pé ní ọjọ́ ọdún ká sọdún náà dáadáa tàbá sọdún dáadáa tó ti gbogbo tọ́lọ́ sì lẹ́tọ̀ fún wa òní ká dé bẹ́ẹ̀ ẹ bó wàá já gbàgbé nínú ẹ̀kọ́ ta tó fẹ́ kọ́ nínú ìdì òun náà ni pé wọ́n ní tó bá di ní àárọ̀ ọjọ́ ìdì Eidil Fitri ọdún ìtúnu àwẹ̀ wọ́n ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí kí àtọ́là ń bẹ fún Ànábì máa jẹun kó tó lọ sí ìdì tó bá yẹ pé ní Eidil Fitri ní ọdún ìtúnu àwẹ̀ Ànábì máa jẹun wọ́n ní kódà níta Ànábì máa jẹ dàbídùn ìgbà mi Ànábì sì máa jẹ ní wítìrì Ànábì lè jẹ ẹyọ kan àbí ká Ànábì ò jẹ mẹ́ta àbí ká Ànábì ò jẹ márùn àbí kó jẹ méje ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn pé ní àsìnú ọdún ìtúnu àwẹ̀ ẹ̀rí ó wà nínú súnà Ànábì sàlá pé ká jẹun ká tó lọ sí ìdì tó bá ṣe pé ní ọdún iléyá ni wọ́n ní ká darí ìdì ká tó jẹun wọ́n ní wọ́n sì jẹun náà kó jẹ nínú ọkàn ẹran iléyá rẹ̀ bí yóò bá rí bó wá pa ọkàn tètè ṣe kéèyàn sá ti jẹun àbí kò yẹ àmọ́nu súnà ni pé ní kéèyàn darí ìdì tó bá ìpínlẹ̀ ọdún iléyá ni kéèyàn tó ṣe kéèyàn kó tó jẹun eléyìí jẹ́ ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́ ní ọjọ́ ìdì kó wá pín síbẹ̀ wọ́n ní ká máa gbé Ọlọ́run ọba tóbi ẹ̀rí gbólóǹgbó Ọlọ́run ọba tóbi tá a máa ṣe ní àárọ̀ ọjọ́ ìdì òun náà ni pé Allahu Akbar Allahu Akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamdu lẹ́ẹ̀kan sí Allahu akbar Allahu akbar la ilaha illallah
wallahu akbaru allahu akbaru walillahil hamdu. tó bá ṣe pé nínú ọdún kékeré ni láàárọ̀ kí a tó lọ sí ìdí èyí ó ti máa ṣe gbólóhùn yìí, èyí ó wá máa ṣe gbólóhùn yìí, yóò tún máa ṣe àwọn àfọlọ́hún máa mí fúnra rẹ̀ èyí kálukú ni ó máa ṣe tiẹ̀ ẹ̀rí títí tá a fi lọ sí ìdí tá a fi débi tá a ti kírun. nínú àwọn gbólóhùn téèyàn tún máa ṣe subhanallahi azim, subhanallahi wa bihamdi, àbí subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, la ilaha illallah àti istighfar ìmọ̀sí astagfirullah astagfirullah àti ká máa sàṣàlátù fún ànábì wa Muhammad. àmọ́ gbogbo eléyìí èkálukú òní ó máa ṣe títí ẹ̀ à á ṣe títí lọ sí ìdí bí èèyàn bá ṣe tó bá dé ìdí gẹ́gẹ́ bá a ṣe mà ìrun náà náfìlà la lọ́ọ́ yàn, èèyàn ó dé ìdí kó tún máa yan náfìlà mọ́ ẹ̀rí tá a bá ti débi ìdí à á jòkó à á máa fọlọ́wọ́ ọba mọ́ ẹ̀rí títí tí ó fi di pé ní yóò dìgbà tá a yan náfìlà. tó bá ti dìgbà tá a bá yan náfìlà ẹ mọ̀ pé náfìlà rákà méjì òun náà ni wọ́n máa kí ẹ̀rí alákọ̀ọ́kọ́ wókè Fatiha àti súrà, ẹlẹ́ẹ̀kejì náà Fatiha àti súrà. Allahu akbaru ti alákọ̀ọ́kọ́ Allahu akbaru méje ni wọ́n ṣe pẹ̀lú takbiratul ihram lọ́dọ̀ àwọn afa wọn méje ẹ̀rí. níbi Allahu akbaru ti ẹlẹ́ẹ̀kejì òun ni Allahu akbaru pọ̀ mọ́ Allahu akbaru ti ìgbórísókè níbi ìdáwọ́tẹ́kùn ńjẹ́ mẹ́fà ẹ̀rí ńjẹ́ mẹ́fà. ilé ìfihàn yìí pé àṣẹ gbúdọ̀ àwọn ẹ̀gbẹ́ aláṣiṣẹ́ Allahu akbaru méje yìí ẹ̀rí pé lẹ́yìn rẹ̀ wọ́n kè Fatiha àti súrà sóye tó bá di bí ẹlẹ́ẹ̀kejì náà Fatiha àti súrà òun náà ni wọ́n kè níbi Allahu akbar tí wọ́n ṣe ní márùn tí àkọ́kọ́ ìgbérísókè àkọ́kọ́ ń jẹ́ pẹ̀lú ìgbérísókè ń jẹ́ mẹ́fà. eléyìí jẹ́ àwọn nǹkan tá a máa ṣe nínú ìdí nípa ìkírun ìdí. ẹ má wá já gbàgbé gẹ́gẹ́ bá a ṣe sọ aṣọ àwọn tí ń jẹ́ súnà Ànábì wá fún wa èrè ọjọ́ ìdí ọjọ́ ọdún òun kọ́ ní nǹkan tí ń jẹ́ ìdí fún wa. ojoojúmọ́ ayé tá a bá wà tó jẹ́ pé ní èèyàn bá rí pé lẹ́nìí mo sì lọ́ọ̀ dáadáa bọ́lọ̀ sí fẹ́ ká sìn ìṣẹ́lẹ̀ ọba lẹ́nìí kí èèyàn máa pè ní ọjọ́ ọdún ìní jẹ́ fóun kìí ṣe pé ní ọjọ́ ìdí nìkan ìní jẹ́ ọjọ́ ìdí fún wa tó náà ni pé Ọlọ́run ló gbé lánàá yí kalẹ̀ ká sì dunnú bọ́lọ̀ sí ní ká dunnú ma ẹ̀rí ká máa sọ pé ní àwọn àánú ìdí òun ni pé ní gbogbo nǹkan tí ò wá lẹ́tọ̀ọ́ àsọdún ni nítorí tí ò lẹ́tọ̀ọ́ ká jẹ láà máa jẹ ntí ò lẹ́tọ̀ọ́ ká wò ńlá máa wò ntí ò lẹ́tọ̀ọ́ ká mú ńlá máa mú bí èèyàn bá tún ṣe léyìí ẹ̀rí èèyàn tún ba nǹkan tó lọ́wọ́ ní kí á ṣe èèyàn tún ba ó tún ba ìbádà ó tún ba jẹ fúnra rẹ̀ nítorí náà ni pé Ọlọ́run má ṣà yọ́nú sí wa ọlájọ kan Ọlọ́run ọba gbogbo ìbádà wa Ọlọ́run jó ṣe kò ń gẹ̀ ìyọ́nú Ọlọ́run ọba ọlá tóbi ọlá rẹ̀ náà ọdún kan lèyàn ó ṣe tá à ní ṣe mímọ́ ọdún tá a ṣe Ọlọ́run má ṣe láti máa fún wa jásọpọ̀ rẹ̀ láyé ọgbọ̀n ọdún Ọlọ́run já máa lékún ní dáadáa Ọlọ́run já máa lékún ní bẹ̀rù Ọlọ́run já lékún lásìkí já lékún lálàáfíà já lékún ní bẹ̀rù Ọlọ́run nítorí Ọlọ́run fẹ́ ká máa ṣe dáadáa Ọlọ́run já lè máa ṣe nítorí Ọlọ́run fẹ́ ká jìnà sí tó yẹ kó tá a bá jìnà sí ìyọ́nú Ọlọ́run láàrin bẹ́ẹ̀ Ọlọ́run má ṣàjẹ́ ká lè jìnà sí ọlájọ kan Ọlọ́run ọba Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab àmín títí dìgbà mi bọ́lọ̀ ń bá fẹ́ ọmọ yàrá ìrẹsì Islam Jamiu Abdulsalam Alfa Ìbejì wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم